Africa Content TV.
gbogbo kámẹ́rámẹ́n tí wọ́n bá pè kó lójú àgbo. Kámẹ́rámẹ́n tí wọ́n bá ti pè ọ́ kó lójú àgbo. àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ Ojú ètò. àgbo jẹ́. ẹjọ́ ẹ̀yin mídíà Kámẹ́rámẹ́n tí wọ́n bá ti pè kó lójú àgbo. ẹ̀yin mídíà Lójú. ẹ̀tìm gúdúgúdú àti ṣe bí Ọ̀yọ́ nílẹ̀ rà. ní báyìí ṣé ẹni bí tẹ́ ẹ dúró sí lápẹ́ ẹ bá yóò àtijọ́ ẹ̀ fún aṣọ díẹ̀ sí ìsìn ẹ̀yin iṣẹ́ àyẹ̀ ní tẹ̀wà ẹ̀yin iṣẹ́ àyẹ̀ ní tẹ̀wà zoom Wọ́n ní ká ẹ sọ sẹ́yìn díẹ̀ sí i, wọ́n ní ẹ lọ súpù yín. ẹ̀yin iṣẹ́ àyẹ̀ ní tẹ̀wà. Ẹ lọ súpù tó yín. gbogbo ẹni tó bá fẹ́ wọ́n lójú àgbo bọ́ọ̀lù lè débẹ̀ ó ti jìnnà jù iṣẹ́ tẹ̀mí náà ṣe ni ẹ̀dúró bẹ́ẹ̀ yẹn àtẹ́ǹtì ẹ̀dúró bá wọn. ní báyìí a ṣe tó kàn káwọn bá wà kí ìmáàmù ọ̀fà. Nísìnyí báyìí, àwọn bàbá wa